wàhálà ti dé bá àwọn Fúlàní, wọ́n ti fọwọ́ wọn pín Nàìjíríà báyìí, ó dẹ̀ tẹ́ wa lọ́rùn. Mo mú ìròyìn kan wá bá yín ní yàjòyàjò. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ilẹ̀ Yorùbá ti débi tó ti máa pín. Èmi mo sọ bẹ́ẹ̀, èmi Awalé bí oṣù ni mo sọ bẹ́ẹ̀, mo kò là. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wàhálà kan ń ṣẹlẹ̀ báyìí. Wàhálà yìí kò hàn síta tẹ́lẹ̀, bọ̀ ní báyìí Ọlọ́run Elédùmarè tó ń jẹ́ èmi ni Olúwa ó ṣé o, ilẹ̀ Yorùbá ti fẹ́ pín. I am talking from a reliable resource, from a reliable source. Ilẹ̀ Yorùbá ti fẹ́ pín. Àwọn àgbààgbà kan nílẹ̀ Yorùbá àti àwọn ọmọ Fúlàní, ẹ bá mi pín fídíò ètò lọ viral. Ẹ máa bá wa ṣe voice note síta, ẹ máa sọ fún President Bola Ahmed Tinubu pé orí ọ̀rọ̀ tó dúró lé ẹnìkan dúró lé pé wọn ò gbọ́dọ̀ gbà. Mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí, ìjókòó láàrin ilẹ̀ Yorùbá, ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Haúsá ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí. Àwọn àgbààgbà kan dẹ̀ ní ká sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, bóyá wà lórí social media ni o, bóyá WhatsApp group ni o, bóyá bákan ni o, ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe voice note síta, ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe ṣọ́ṣọ́ dìlò pé Tinubu ò gbọ́dọ̀ gbà pé ilẹ̀ Yorùbá la fẹ́. Kí làwọn nǹkan tó bí ọ̀rọ̀ yìí? Mi ní sọ nǹkan tí wọ́n sọ, ṣùgbọ́n lówe là ń lùlù àgídìgbò. Ọlọ́gbọ́n ní jo, ọ̀mọ̀ràn ní mọ̀. Ọlọ́gbọ́n ní jo, ọ̀mọ̀ràn ní mọ̀. Ọlọ́gbọ́n ní jo, ọ̀mọ̀ràn ní mọ̀. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Now, nǹkan tó bí ìjókòó yẹn, màá sọ fún wa nísìnyí. Nǹkan tó bí ìjókòó yẹn ni wípé, number one, n tó ṣẹlẹ̀ ń Ìbàdàn. Ìtò tẹ̀ ṣẹlẹ̀ ń Bàdàn yẹn tẹ̀ wá kéré sí tí mo fẹ́ sọ yìí. Gbogbo wa la mọ̀ wípé Nigeria of today, gbogbo ilé agbára Nàìjíríà, gbogbo ẹ̀mí Nàìjíríà, ilẹ̀ Haúsá ló wà. Tẹ́bádẹ̀ wo lọ wò bọ̀, ilẹ̀ Yorùbá ní gbogbo ẹ̀ wá tẹ́lẹ̀. And the originality source, ilẹ̀ Yorùbá sì ló wà dọ̀la. For example, ẹ wo Federal Airport Authority of Nigeria, ilẹ̀ Yorùbá ló wà tẹ́lẹ̀ kí wọ́n tó fi ọgbọ́n kó tó gbé lọlẹ̀ Haúsá. Tinubu tí ó bá wọn fà báyìí. Department of DSS, Department of State Security, DSS, SSS, nǹkan, Nigerian Armed Force, Nigerian Police Force, Nigerian Immigration, Nigerian Custom, wọ́n gbé ọ́fíìsì gbogbo ẹ̀, wọ́n gbé lọ sílẹ̀ Haúsá. Ilẹ̀ Yorùbá wọ́n gbé lọ ilẹ̀ Haúsá. Ẹ wo NDA, Nigerian Defence Academy, wọ́n gbé lọ sílẹ̀ Haúsá. Central Bank of Nigeria, wọ́n gbé lọ sílẹ̀ Haúsá. Federal Capital Territory, FCT, láti Èkó, wọ́n fọgbọ́n gbé lọ sílẹ̀ Haúsá. Tinubu ti wá yarí nísìn. Tinubu ní mi ní sọ̀rọ̀ in details. Bọ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ó ti ṣe o, bàbá ti ṣe o, ó ti ṣe o, bàbá ti ṣe o, ohun tó ń bà wá lẹ́rù, bàbá ti ṣe o, ó ti ṣe. Ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé ṣó jẹ́ kí wá sọ orúkọ báyìí síta. Mo pòwe kan fún yín lẹ́ẹ̀kan, lówe là ń lùlù àgídìgbò. Ọlọ́gbọ́n ní jo, ọ̀mọ̀ràn ní mọ̀. Tí kò bá nídìí kí wá sọ síta, mi ní sọ síta. Ẹ bẹ̀rẹ̀ sí ní ẹ̀yin tẹmọ bó ṣe ń kọ́ọ̀tì fídíò, ẹ sẹ́ndì fídíò yìí káàkiri, ẹ sẹ́ndì fídíò ẹ̀yin tẹ̀lẹ̀ ń wà lórí YouTube live and direct, ẹ máa pín fídíò yìí. Nàìjíríà ti débi tó ti fẹ́ pín báyìí. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín, gbogbo ẹni ni mo fi sọ. Àwọn Fúlàní ti yarí torí pé Tinubu wò Tinubu wò pé kí ló fà á tó ṣe jẹ́ pé ilẹ̀ Yorùbá ni ìṣẹ́ pọ̀ sí jù. Ilẹ̀ Yorùbá wọ́n wà ìwà burúkú ilẹ̀ Yorùbá ló pọ̀ sí jù because àwọn wèrè ọmọ màálù tó jẹ́ pé màálù ni àwọn ìyá wọn àti bàbá wọn bá sùn. Wọ́n kó gbogbo agbára, wọ́n kó lọlẹ̀ Haúsá. Débi wípé
tí kọ́mọ wọn tó jáde yunifásitì iṣẹ́ ti máa dúró dè ní CBN, kọ́mọ wọn tó jáde yunifásitì iṣẹ́ ti máa dúró dè ní immigration, kọ́mọ wọn tó jáde yunifásitì iṣẹ́ ti máa dúró dè nínú custom, kọ́mọ wọn tó jáde yunifásitì iṣẹ́ ti máa dúró dè nínú Nigerian Armed Force, kọ́mọ wọn tó parí yunifásitì iṣẹ́ ti máa dúró dè nínú Nigerian Police Force, kọ́mọ wọn tó parí yunifásitì iṣẹ́ ti máa dúró dè nínú Federal Airport Authority of Nigeria. Torí wípé Abuja ni gbogbo ẹ̀ wà, àwọn ni wọ́n gba gbogbo employment yẹn, àwọn ọ̀ràlẹ̀ kò sí employment kankan fún wa lẹ̀ Yorùbá. Notice pé tọ́ba náà fẹ́ gba èèyàn, bóyá ìjọba fẹ́ gba èèyàn 50,000, about 46,000 ilẹ̀ Haúsá ló máa lọ, wọ́n á fún Yorùbá ní 2,000, wọ́n á fún Igbo ní 2,000. 2,000 tí wọ́n tún fún wa yẹn àwọn ọlọ́tún máa manipulate ẹ̀ ní wọ́n á tún gbà, torí pé gbogbo àwọn tó fẹ́ ṣiṣẹ́ yẹn Àbújá ló ń lọ. Òun ló ṣe jẹ́ wípé kì í fi bẹ́ẹ̀ gbọ́ pé àwọn ọmọ wọn lọ́rùn wọ́n ń wo àwọn ọ̀pọ̀lọpọ̀ wà táwọn èèyàn tí àwọn èèyàn wọn wù ń bí. Ojú Yorùbá ti là, bàbá Tinubu gbọ́dọ̀ gbà, ò gbọ́dọ̀ gbà, ilẹ̀ Yorùbá la fẹ́. Bàbá tó bá jẹ́ nǹkan ẹyọkọ tẹ́ ṣe fún wa lélẹ̀, inú wa dùn, we are pleased with it. Ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dúró. Bàbá gbogbo kìíní yìí láwọn bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó bàbá Dami, ọmọjọmọ lọ, ọmọ nà ọmọ pa, general actor gbogbo ilẹ̀ Yorùbá káfàtà, ọ̀rìn kílẹ̀ mìtìtì. Ojú wa ti ẹ̀yin àgbààgbà kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé ẹ̀yin lẹ gbé àwọn Fúlàní léyìn, ẹ̀yin lẹ gbé àwọn ọmọ màálù léyìn, ẹgbẹ́ wọn léyìn tán apá yín ò ká wọn mọ́, ẹ ti gbé wọn léyìn báyìí. Ṣèbẹ́ gbọ́kàn táwọn Northern Elders Forum sọ, àwọn Northern Elders Forum wọ́n ní tí Tinubu bá gbìyànjú láti gbé branch, just ordinary branch, láti lè create iṣẹ́ sí South West, láti lè create iṣẹ́ sí Èkó, tó bá fi lè gbé wá, wọn náà fẹ́ gbé CBN ni o, ẹ̀rù ń bá wọn torí pé wọ́n ti wò pé tí Tinubu bá fẹ́ jẹ́ kó fa padà sí ọ́fíìsì Èkó nísìn, tó bá yá Tinubu lè declare bẹ̀yẹn as head office. Ẹ̀rù tó ń bá wọn nìyẹn. Tó bá jẹ́ pé lóòótọ́ la jẹ́ one Nàìjíríà, ẹ̀rù ṣe lè má ba àwọn wèrè wọ̀nyí fún nǹkan bẹ́yẹn. Tá bá jẹ́ one Nigeria, we are supposed to be one. Àwa Yorùbá nìkan là ń ṣe one Nigeria ní Nàìjíríà. Àwọn olórí burúkú ọmọ màálù yìí wọn ò ṣe one Nigeria pẹ̀lú wa, wọn ò dẹ̀ ní ìfẹ́ wa láti bí síbí, látòrí ìkànnà sísàlẹ̀ ìkànnà, wọn ò ní ìfẹ́ wa. Àwọn bàbá wa ló ń tàrùn fún wọn. Ẹ ti gbẹ́ wọn lẹ́yìn nísìnyí, àwọn náà ti doge, àwọn tó jẹ́ pé eyín wọn máa ń pọ́n lágbárí wọn ni. Ṣáwọn Fúlàní tó jẹ́ pé tipátipá ni wọ́n máa fi ń wẹ̀. Ẹ lè rí Fúlàní kó máa dọ̀la kí Fúlàní ló wá sì máa rùn. Àwọn yẹn ló wá ń jẹ gàba lé àwa lórí, kàwọn lórí burúkú ọmọ màálù. Tí ó bá ṣe pé nǹkan tó dé tó ní àwa rohùn, ṣé gbọ́ àwọn yẹn tó jẹ ká bá wọn tò? Ṣó jẹ ká bá àwọn lórí burúkú yẹn tò? Ṣó jẹ kó máa rí àwọn ọmọ Yorùbá pẹ̀lú àwọn ọmọ màálù? Tẹ́ bá ní wọ́n mọ̀ pa àìmọye àwọn fídíòs láti rí táwọn Fúlàní tó ń bá màálù sùn live and direct, live tó ń bá sùn. Ẹ lè sọ pé ẹ̀yin ò tí rí fídíò yẹn. Tó bá sọ pé àwọn tó ń jíyàn gbé tó ń fojoojúmọ́ pààyàn, àwọn olórí burúkú yìí náà ni. Torí ẹ̀ lọ ṣe kó gbogbo agbára sí Àbújá. Ọmọ pé tí Fúlàní kan bá ń pààyàn nílẹ̀ Yorùbá nísìnyí, kí wọ́n tó lè mú Fúlàní ẹ̀, kí wọ́n tó lè prosecute ẹ̀, á dá Àbújá lọ. Tó bá ti wá dá Àbújá, wọ́n wá ní kó máa lọ. Ẹ wò nǹkan, wọ́n wá ní kó máa lọ. Àìmọye àwọn fídíòs tó wà níta tó jẹ́ wípé a ò lè gbé sí circulation, tí platform wa ò ní àláwẹ̀, tó máa mú èèyàn tí wọ́n máa dú ọrùn rẹ̀, tó máa mú èèyàn tó máa fi àdá ṣapa. Ìwọ tó bá fẹ́ fídíò yẹn pè mí, màá send ẹ̀ sí yín. Mo ti pe phone number mi fún yín several times. Ìwọ tó bá fẹ́ phone number yẹn, tó bá fẹ́ fídíò yẹn, pè mí sórí WhatsApp number mi. Nọ́mbà mi ló ń lọ sàlẹ̀ kíní yìí. Ẹ jẹ́ pé nọ́mbà mi, fẹ́yìn tẹ́ bá fẹ́ fídíò yẹn.
ẹ pè mí sórí +229 57 74 79 70 +229 57 74 79 70 +229 57 74 79 70. ẹ pè mí sórí ẹ̀ kí màá sẹ́ndì fídíò yẹn fún yín kẹ́ wá wo irú àwọn ẹranko ènìyàn tá à ń bá gbé, kẹ́ wá wo àwọn olórí burúkú ọmọ ènìyàn tí wọ́n náwọn bá wa ṣọmọ ìlú kan náà. Apààyàn làwọn arábí yìí náà, ajínigbé lásán ni wọ́n. Yes, I have a video evidence. Eléyìí kìí ṣe defamation. Mo ní fídíò tí Fúlàní ti ń dún ọrùn èèyàn, tó ti ń fi àdá tó fi ń ṣá orí èèyàn. Ní evidence wà náà. Àwa ń sọ pé ẹ kí wọ́n gbé CBN wá kí àwọn èèyàn wá ríṣẹ́ ṣe, kí wọ́n gbé lágbájá wá kó ríṣẹ́ ṣe, kí wọ́n. As a matter of fact, ṣé Àbújá ló yẹ kí Federal Airport Authority wà ní? International airport gbogbo alamọ̀ pé kò ló wà tó ń function. Àwa ò ṣe sọ pé kọ́ máa sọ ní Muritala, ṣèbí torí ìfẹ́ táwọn bàbá wèrè kan tí wọ́n ní sílẹ̀ Haúsá tí wọ́n ní sílẹ̀ bàbá wọn ni wọ́n ṣe sọ ní Muritala International Airport. Ṣèbí Lagos Airport ní tẹ́lẹ̀ tó sọ di tó sọ di Muritala. Ìdí tí àwọn wèrè tí wọ́n ṣe fẹ́ gbà kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n ṣe nǹkan tó fẹ́ ṣe yìí ni wípé torí pé bó ṣe jẹ́lẹ̀ Haúsá lọ́wà wọ́n ráyè manipulate ẹ̀. Tẹ́bá ọ́ní ni o, ọ́ní tẹ́bá wọ CBN wọ́n ní àwọn ọ́fíìsì yẹn wọnú ra wọn jámọ́ra wọn pọ̀ káàkiri. Ọdẹ mú gbogbo nǹkan wọn sojú ẹ̀dì. Ẹ máa gbọ́ pé lágbájá jí kíníkan bílíọ̀n, kíníkan bílíọ̀n, kíníkan bílíọ̀n, kíníkan tírílíọ̀n. Ó ṣépè fún yín ni. Àwa ta ní resources ta lépo, ta ní gbogbo àwọn resources tẹ́ ń sọ dowó tẹ́ fi ń ràn nílùú yìí. Ẹ jí wa gbé, ẹ pa wá, ẹ febi pa wá, ẹ ṣoríṣiríṣi sí wa. Ẹ wo ilẹ̀ Yorùbá ti àlùkà, 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 bàbá àgbàlagbà. Wọ́n náà wọ́n Ìgbòho ṣá ó pọ̀. Àlùkà International, Àlùkà International, Àlùkà ẹ̀ tí ṣe fídíò yìí. Àlùkà abẹ́gbà mi, Àlùkà abẹ́gbà mi ni. Àwọn Fúlàní lásán yìí kọ́ máa dún mọ̀húnwú mọ́ Tinubu, kọ́ máa dún mọ̀húnwú mọ́lẹ̀ Yorùbá wípé tí Tinubu bá fi lè gbé branch CBN àkàtàwọn other department kankan tó bá gbé wá sẹ́kọ̀ọ́ àwọn ò ní dìbò fún ní 2027 bó tẹ̀ jẹ́ pàwọ̀ ò gbàdúrà kí Nàìjíríà ní 2027 ìyẹn lẹ fi máa mọ̀ pé ti fail. Now àwa fásìkò ibẹ̀ ní bàbá wa nílẹ̀ Yorùbá ẹ dúró tán, stand on your feet. Àsìkò tẹ́ máa jẹ́ káwọn wèrè mọ̀pọ̀mọ̀ màálù ni wọ́n, this is the time. Àsìkò ilẹ̀ máa ẹnu náà ń lò parọ́, ṣùgbọ́n àwọn Fúlàní mo fi Ọlọ́run búra fún èèyàn wa nǹkan tí wọ́n tó lọ ń pera wọn. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbá rírin ká ní arírin tó bá ń ròyìn àwọn ẹran tó máa kọ̀yàn pa ṣé bíi Fúlàní ni tí ó bá ń ṣe pé ṣo ẹni tó tọwọ́ ẹni bepo. Àwọn bàbá wa lọ́sọ wá lọ́wọ́ kọ̀ káwọn ọmọ Yorùbá gbọ́ ògbádùn irú yín ẹ̀kì ẹmú ẹ̀kì ẹran bí ọ̀rẹ́ ni. Àwọn bàbá wa ló dí àwa ọ̀dọ́ ilẹ̀ Yorùbá lọ́wọ́ mú. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni àwọn ọ̀dọ́ yín máa ń gbé ẹnu gbèkúgbè. Táwa ilẹ̀ Yorùbá bá bẹ̀rẹ̀ á sí gbogbo ẹ̀yìn ilẹ̀ Haúsá yìí tí ó bá ṣe pé àwọn Haúsá yìí pé àwọn ìwọ̀n ẹranko tí ó bá ṣe pé wọ́n jẹ́ ìwọ̀n aláìmoore. Àwọn ọmọ Katsina nísìn káwọn àgbààgbà kan ní Katsina wọ́n tún dìde wọ́n ń dún mọ̀húnwú mọ́ Tinubu. Tinubu tó jòun ló jẹ́ kí Buhari di president. Buhari fi hàn lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń sunkún lórí tẹlifíṣọ̀n gẹ́gẹ́ bí ìfẹ́ tí Tinubu ní sílẹ̀ sí Nàìjíríà. Ọdẹ lọ gbé ọ̀sọ́dẹ̀yàn tán àwọn the same Katsina yìí káwọn ni wọ́n tún move motion pé Tinubu ò gbọdọ̀ ṣe kinní kan tí wọ́n threaten
ẹ ní ṣoríire. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, gbogbo àwọn àwa ti mọ̀ pé àwọn ará bí ìran ẹranko ni wọ́n. Oore pé aṣiwèrè wọ́n gbàgbé. Òun làwa ṣe sọ fẹ́yìn tẹ́ jẹ́ bàbá tiwa pé bàbá ibi tí a bá dé yìí ẹ jẹ́ kó ní kálukú lọ jórúkọ bàbá ẹ̀. Bọ̀bá wa ṣe ń sọ nígbà yẹn ẹ rò bá à nífẹ̀ẹ́ yín ni, ẹ rò bá ń bá yín jà ni. Kí la fẹ́ bá yín jà sí? A lè bá yín jà tó ikú bàbá wa lẹ jẹ́. Bẹ́ẹ̀ ni bàbá wa lẹ jẹ́, a lè bá yín jà. Ìdí nìyẹn táwa ṣe wá tún wá sọ fún yín nísìnyí pé no gree for anybody. Ẹ má gbà fẹ́ anybody wọn. Bá ṣe ń sọ nísìnyí bàbá, ó máa ń mú àwa tájọ́ mọ ọkọ kẹ́ jẹ́ the last president of Nigeria, kẹ́ dẹ̀ jẹ́ first president of Yorùbá nation. Afaramọ́. Ìdí tí wọ́n ṣe ń kó gbogbo àwọn government sector lọ sí ilẹ̀ Haúsá ni wípé bó ṣe náà fẹ́ gbé branch CBN wá sí Èkó yìí, tó bá jẹ́ pé wọ́n fẹ́ gbé lọ sí Kaduna kan ní sọ̀rọ̀ o. Tó bá jẹ́ wípé wọ́n ní wọ́n fẹ́ gbé lọ sí Maiduguri kan ní sọ̀rọ̀. Tó bá jẹ́ pé wọ́n fẹ́ gbé lọ sí Zaria wọn ní sọ̀rọ̀. Tó bá wọ́n fẹ́ gbé lọ sí Gombe wọn ní sọ̀rọ̀. Òun làwa ṣe ń sọ fún yín wípé àwọn wèrè yìí wọn nífẹ̀ẹ́ wa. Àwa làwa ẹ̀yin bàbá wa lẹ̀ ń tira yín sí wọn lọ́rùn. Àwọn ará bí wọ́n máa ń rí ẹ̀yin bàbá wa bí pé ẹ̀ jẹ́ nǹkan kan tí ó bá rí bẹ́ẹ̀. Tí ó jẹ́ kí ààrẹ orílẹ̀-èdè pàṣẹ kí àwọn wèrè kan sọ káwọn wèrè kan ilẹ̀ Haúsá kóra wọn jọ kọ́ máa ní kò jọ. Eléyìí la fi máa lóníkálùkù àfi máa bá tiẹ̀ lọ ẹ̀ ní ṣoríire. Òwò tí ó pè wá tẹ́lẹ̀ à ń rọ́jú jẹ́ ẹ̀kọ́ ọ̀gbun yín, wèrè yín tún da kéré. À ń rọ́jú jẹ́ ẹ̀kọ́ ọ̀gbun yín. Ẹ̀kọ́ yín tá à ń jẹ bí ó pé ṣe la máa ń gbógun jẹ́ táwa convenient. Ẹ tí wàá fẹ́ máa gara ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ̀. Ìyà jẹ́ ṣíọ̀sì yín lára nígbà tí ilẹ̀ Yorùbá bá dá dúró. Ìgbà yẹn lẹ máa mọ oore àti àǹfààní tí ilẹ̀ Yorùbá ṣe fún yín. Bó ti jẹ́ pé ẹ̀yin náà mọ̀ torí ẹ̀ ni wèrè yín ṣe lọ ń jí owó kó kiri. Ẹ̀ ń jí owó kó pé sódà tí ilẹ̀ Yorùbá bá dá dúró ẹ̀ lè fowó yẹn develop country yín. Nothing is bad in that. Kẹ wá ń fi ojoojúmọ́ yáwó kó sápò yín. Ẹ wo bí àwọn Fúlàní ṣe dìde tó ń takò ìjọba Tinubu. Ẹ sọ fún mi, ibo làwọn tó ń takò Tinubu yìí ní àwọn Haúsá yìí níbo lọ́wọ́ àǹgbà tí Buhari ń ṣèjọba lọ́wọ́? Ṣèbí ṣé bàbá ni wọ́n pariwo? Ṣèbí ṣé bàbá ni gbogbo wọn pariwo? Wọ́n ṣe sọ̀rọ̀ ńgbà yẹn. Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ fa ọmọ yín mọ́ra. Olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Nǹkan tí bàbá wa ń jà fún òun lẹ ti ń rí nísìn. Ẹ̀yin náà ti ń rí nǹkan tí Chief Sunday Ìgbòho ń jà fún nísìn. Gbogbo head of department, gbogbo federal sector ilẹ̀ Haúsá ló wà. Tó bá fẹ́ wọ army pàdé ilẹ̀ Haúsá. Kò bá jẹ́ navy, air force, soldier, anyone tó bá fẹ́ ṣe wà á dé ilẹ̀ Haúsá. Òun ló ṣe jẹ́ pé official language àwọn military Haúsá ni. Wọ́n ṣe débi pé wọ́n sọ Haúsá di general language àwọn army. Kámi má gbọ́ English ó máa gbá Haúsá. Kó má gbọ́ èdè bàbá ẹ̀ á gbá Haúsá. Tó bá fẹ́ join ọlọ́pàá wà á dé ilẹ̀ Haúsá. Bó fẹ́ join custom wà á dé ilẹ̀ Haúsá. Bó fẹ́ join immigration wà á dé ilẹ̀ Haúsá. Bó fẹ́ iṣẹ́ ní CBN wà á dé ilẹ̀ Haúsá. Bó fẹ́ iṣẹ́ ní NNPC wà á dé ilẹ̀ Haúsá. Ẹ sọ fún mi ṣé wọ́n gbọ́ epo ní ilẹ̀ Haúsá ni? Ṣé wọ́n gbọ́ epo l'Àbújá ni? Tí ọ́fíìsì NNPC fi wà l'Àbújá. Federal Airport Authority ṣé ilẹ̀ Haúsá ló wà ní? Ṣé ilẹ̀ Haúsá ni international airport wà? Ṣé bẹ́ẹ̀ ló wà ní tó fi gbé fan lọ́bẹ̀? Nigerian Seaport Authority ṣé ilẹ̀ Haúsá ni seaport wà ní? Seaport tó wà l'Èkó ṣé ilẹ̀ Haúsá ló wà ní? Kí ló ṣe l'Àbújá? Bàbá Bọ́lá Ahmed Tinubu abẹ̀yìn àrọ̀ yìí ẹ jẹ́wọ́ afẹ́jẹ́kẹ́ jẹ́wọ́ ọmọ kan fún wọn. Afẹ́jẹ́ kọ́ mọ̀ pé wọ́n jẹ́ nǹkan kan. Wọ́n jẹ́ nǹkan kan o, ẹ̀yin bàbá wa lẹ̀ ń fún wọn ní ẹnu àti máa sọ̀rọ̀. Tí ó bá ń ṣe bẹ́ẹ̀ Ṣàngó pa bàtà pa jọ̀wọ̀jọ̀wọ̀ etí ẹ̀. Irú wọn kọ́.
èèyàn kan máa jọmọ Kaduna á máa sọ ẹwọ Emir of Sokoto ẹwà kẹwàá dúró oil well tá a gbọ́ pé ó ní more than 21 oil well bá a ṣe gbọ́ 21 àbí 22 kéèyàn bá ní oil well ẹyọ kan ìwọ̀n ẹ̀ ò lè tòṣì mọ́ ká máa sọ pé ẹni tó ní 20 tí wọ́n kó 21 fún. Báwo ló ṣe máa jọmọ Kaduna tàbọmọ Sokoto tó máa sọ pé o ní oil well nílẹ̀ Yorùbá? Báwo ló ṣe jọra wọn? Constitutionally kò jọra wọn, geographically kò jọra wọn, mentally kò jọra wọn, physically kò jọra wọn, locationally kò jọra wọn. That shows that something is wrong somewhere. La fi ń sọ fẹ́yìn bàbá wa, ẹ̀yin lẹ gbé àwọn wèrè léyìn, ẹ wá gbé wọn léyìn tọ́ nísìn, apá yóò fẹ́ ká wọn mú. Ẹ̀yin bàbá wa, Yorùbá gbọ́n àtẹnujẹ ló ń ṣe wá. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Aula bitter tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán ìṣòro ara ríro ń kọ́ egbògi Aula bitter tea ní kẹ́ ẹ gbẹlura o gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. Egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Ẹnìkan sọ fún mi ó ní mo ka kọ́mẹ́ǹtì kan sìn ìyàwó Janet Adéfédé ó ní àmàgbó lọ́jọ́ ọ̀kadà ẹ̀ pé kí n fi account number mi síta náà máa fi account number mi síta fẹ́yìn tọ́lọ́ bá bùkún fún tí ẹ wò pé fẹ́ support mi ọmọ yín account number mi ló ń lọ sálẹ̀ yìí 021 41 68704 021 41 68704 021 41 68704 GT Bank Zanu Williams Olúwatósìn. Nǹkan ìkọ̀dẹ́ bá ní kẹfì support wa, God bless you all. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu no gree for anybody. Tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde. Kò sí nǹkan kan. Òtútù ó mú mi pẹ̀lú. Òtútù tí mo ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. Látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀rí. Níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí. Níjọ́ náà mi ò lè sùn.